Sisi o tún wá mi débi. Ta ló wá bí báyìí? Iṣẹ́ lèmi wá débi báyìí náà. O wá ṣẹ́ wá bí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Sọ ma bí mo ṣe jẹ́ ń bì. Jọba wo ló ṣe jẹ́ iṣẹ́ wọ̀ lórí ilé iṣẹ́? Sọ ma pé last match tá a gbá sọ ma pé ò rí draw. Sọ ma pé ò rí draw. O tún ti fẹ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú mi. Wo sórí lọ́tẹ̀ yìí máa bà tiẹ̀ jẹ́ ni. Really? Tàbí mo ṣe sọ fún ẹ yẹn. Really? Ìgbà tọ́lọ́run ti gbé mi pàdé ẹ yẹn, ó túmọ̀ sí pé màá gbá ìtàn máa dì. Gẹ́gẹ́ pàṣẹ jọ. Ẹjọ́ tó lọ lẹ má bínú, idiot tó lọ sókè rẹ̀ ni mò ń lé lọ, ó fẹ́ lọ bá tèmi jẹ́ ń bẹ̀ ni. Kí ni wíìsì sọ̀nbọ̀n tí ń bọ̀ bọ́lẹ̀ tí ń jábọ̀? Do you know where you are going? Ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ pé wàá lọ sínú shrine náà bẹ́ẹ̀ ṣe máa lè wọ shrine lọ nìyẹn. Kí rubbish wo nìyẹn? Ẹ má bínú tó lọ. Ìbúlẹ̀ tí ń bọ̀ kílẹ̀ ń wá talẹ̀ ń béèrè kílẹ̀ fẹ́. Iṣẹ́ ni mo wá gbà mí báyìí. So contractor lẹ̀. Mi ò kì í ṣe contractor. Ṣé bíbí iṣẹ́ yín náà ló gbé fẹ́gásì pé àwọn ń wá yàn wọ́n dẹ̀ wá síbi báyìí pé mo fẹ́ ṣiṣẹ́. Very good. Ẹ sọ nǹkan tó important bẹ́ẹ̀ ẹni pé a gbé vacancy síta bí àwa yan àwa ẹranko. Ẹ já padà jáde. Kí ló dé tí a máa rú èèyàn tó dúró síwájú yìí ni? Ẹ mọ̀ mí, ẹ̀ ń pè mí lẹ́ranko. Kẹ́tọ́ máa fún yín pọ̀, ṣé wàá rà jì? Tí o bá ń gbóná ẹranko ló ń gbó ìrànjá ló ń gbó either bingo or ṣàwáwá or backing dog ẹranko ló ń gbó. Ẹgbẹ́ sẹ́jọ́. Wàhálà má bá yín fọwọ́